Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Manuela Adérọ́pò, ìyẹn Ayọ̀lọ́dẹ Bámi Wàsíù Àyìndé K1 The Ultimate nígbà kan rí o, tó balẹ̀ bàgẹ́ sí ààfin Awùjalẹ̀. Kódà ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ kò ṣeé fẹnu ròyìn rárá o, kódà ó gàlágà jù. Ẹ gbọ́ kí ni àrà tí Fẹ́mi Adébáyọ̀ tún fi ìyàwó rẹ̀ dá o, ìyẹn Ìyàn Aládùkẹ́. Ẹ wá gbọ́, kódà ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Àjọ EFCC wọ́n mà ti ránṣẹ́ pé Pasuma o, ìyẹn olórin fújì wa, àti Mercy Aigbe o, ìyẹn ìràwọ̀ òṣèré. Ẹ gbọ́ kí ló fà àwọn gbajúgbajà yìí papọ̀ pẹ̀lú àwọn àjọ EFCC. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ o. Múyìwá Adémọ́lá ó mà ṣe gudu méje yàyà mẹ́fà fún ìyàwó rẹ̀. Ẹ gbọ́ kí ni gudu méje yàyà mẹ́fà tó ṣe fún ìyàwó rẹ̀ ìyàwó Portable náà làwọn èèyàn mọ̀ tú yẹ̀yẹ́ rẹ̀ síta báyìí o, bá ṣe sọ̀rọ̀ yìí o. Kí ló fa yẹ̀yẹ́ gan o? Sunday Igboho náà lárí tó balẹ̀ sórí ètò Masọ̀yìnbó yìí o. Bẹ́ẹ̀ náà ló mà sọ orí ètò di nǹkan mi ò tí gbogbo rẹ̀ sì yí bírí, kódà ó fọ́ tutù àrà níbẹ̀. Àwọn àjọ NDLEA wọ́n mà ti gbá àwọn kan mú nínú igbó Old Ọ̀yọ́ National Park tí wọ́n lọ. Wọ́n sì ti rí àwọn òyìnbó aláwọ̀ funfun mú tí wọ́n ń ṣe àwọn nǹkan tí kò bá òfin mu. Ẹ rọra bá mi fìdílé nǹkan kí n mọ gbé yín débẹ̀, kí n sì mọ tù fún yín wẹ́lẹ́wẹ́lẹ́, kí n sì mọ gbé ìròyìn náà sí yín létí. Sunday Igboho lárí tó balẹ̀ bàgẹ́ sórí ètò Masọ̀yìnbó, tó jẹ́ ètò tí wọ́n máa ń ṣe lórí afẹ́fẹ́, tí ó sì jẹ́ pé níbi ètò tí à ń sọ yìí, èèyàn ò ní àǹfààní láti sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá, tí ó sì jẹ́ wípé èdè Yorùbá òun náà ni wọ́n máa ń sọ níbẹ̀, yálà òwe tàbí ọ̀rọ̀ mìíràn. Tí ó sì tún jẹ́ wípé lábẹ́ ètò tí à ń sọ yìí, wọ́n ní ìbéèrè tí wọ́n máa ń bi àwọn tí wọ́n bá gbà lálejò, tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá gbà lálejò níbẹ̀, tí wọ́n bá ti gba ìbéèrè wọn, wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì tí ó sì jẹ́ pé àwọn ẹ̀bùn kàbìtìkàbìtì tí à ń sọ yìí òun náà ni wọ́n máa ń pín fún wọn níbẹ̀, gbogbo àwọn tó bá ti gba ìbéèrè wọn. Àṣewárí tí wọ́n fi ìwé pe Sunday Igboho bó ṣe balẹ̀ bàgẹ́ sí abẹ́ ètò yìí, bẹ́ẹ̀ náà ló ń fi àwọn ìjìnlẹ̀ Yorùbá àti àwọn gbáǹkọ́ Yorùbá tí ó fi ń dá wọn lóhùn ìbéèrè tí wọ́n ń bi. Ṣùgbọ́n léyìí tó wá yanilẹ́nu jù, tó ṣe ní kàyéfì ni wípé bó ṣe débẹ̀, ó mà sọ orí ètò di nǹkan mi ò, kódà bó ṣe bẹ̀rẹ̀ sí ní pidán nìyẹn ló bá fọmọkùnrin kan níbẹ̀ pé kó bá òun bu omi wá o. Bọ́mọkùnrin yìí bó ṣe fẹ́ débi tó ti fẹ́ bu omi, ló bá fi egbé ọwọ́ rẹ̀ ló bá fi gbé omi sọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ènìyàn ní ó bá bẹ̀rẹ̀ sí ní yà wọ́n lẹ́nu, tí gbogbo àwọn ènìyàn bá ń gbépò yẹnu eléyìí káàkiri o, pé àfi bí ẹni wípé inú fíìmù eléyìí mọ̀ ṣe inú fíìmù ojú ayé ni o. Náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣerú agbára báyìí, ṣé pé ó wà lọ́wọ́ Sunday Igboho? Eléyìí ó mà yani lẹ́nu jù o, tó sì ya gbogbo àwọn ènìyàn lẹ́nu lọ́pọ̀lọpọ̀. Eléyìí náà ni ohun tó ṣẹlẹ̀ bí ètò Masọ̀yìnbó tí Sunday Igboho lọ, òun náà là ní ká mú wá sétígbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn àjọ NDLEA wọ́n mà ṣe iṣẹ́ takuntakun kan o nínú igbó Old Ọ̀yọ́ National Park, eléyìí tí wọ́n sọ pé kí Sunday Igboho kó má lọ láláì gbàṣẹ lọ́wọ́ àwọn ìjọba. A gbàgbé nígbà tí Sunday Igboho tó fi ẹ̀rọ ìfimúfúnlẹ̀ rẹ̀ tó fi ṣe ìwádìí àwọn kan ní inú igbó tí à ń sọ yìí, tí wọ́n sì rí àwọn Fúlàní kan níbẹ̀, léléyìí tó jẹ́ rí àwọn agbo Fúlàní, léléyìí tó sì jẹ́ wípé wọ́n ti gbà á láti àwọn ayé àwọn baba ńlá wa. Nígbà tí àwọn àjọ NDLEA tí wọ́n kánlu igbó yìí, tí wọ́n sì rí àwọn aláwọ̀ funfun níbi tí wọ́n ti ń ṣọṣẹ́, tí wọ́n sì ti kó jágàmù sí gbogbo wọn lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Èyí náà ni ó jáde sórí ẹ̀rọ ayélujára tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní béèrè pé kí ló dé tí wọ́n fi ní kí Sunday Igboho kó gbọdọ̀ wọ inú igbó náà láláì gba àṣẹ lọ́wọ́ àwọn ìjọba. Tẹ́lẹ̀ yìí tó sì ti wá dá ìpòrúru ọkàn sí àwọn ènìyàn, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́tùn lósì, wọ́n sì fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ gan-an
pé ṣé látọwọ́ àwọn ìjọba náà ni ọ̀rọ̀ náà ti wọ́ wá ni àbáwọn ìjọba ò tiẹ̀ mọ̀ wípé àwọn èèyàn kan wà ńbẹ̀ tí wọ́n ṣọṣẹ́ níbẹ̀ tọ̀. Ènìyàn wa nílé ẹ̀yin náà ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section ohun tí ẹ̀yin náà bá rí sọ sí i tó. Ìwà Adémọ́lá ìyẹn ìràwọ̀ òṣèré wa òun la rí yìí ó tó ṣe gudu méje yàyà mẹ́fà yìí ó fún ìyàwó rẹ̀ o. Ṣé la rí tó kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ó kọ ránṣẹ́ sí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé pé ìyàwó rẹ̀ tí à ń sọ yìí ó wà ní Canada tí ó sì jẹ́ pé òun àti ìyàwó rẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ń ṣe ara wọn tí wọ́n sì mọ̀ bí wọ́n ṣe máa ń bójútó ìdílé wọn. Jẹ́ wípé wọn ò kí ń gbé ọ̀rọ̀ ara wọn sórí ẹ̀rọ ayélujára tí ó sì jẹ́ pé gan náà ni àwọn èèyàn fi ń gbé òṣùbà káre fún òun àti ìyàwó rẹ̀ tó. Yìí náà la rí o tí ó kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní kí ìyàwó rẹ̀ ní mẹ́sàn-án mẹ́wàá wípé tó aya rere lọ́ọ̀dẹ ọkọ ó náà ni ìyàwó òun ṣe o. Náà la rí tó kọ sí ìyàwó rẹ̀ o tó bẹ̀rẹ̀ sí ní kì í tó sì bẹ̀rẹ̀ sí ní fi àwọn ọ̀rọ̀ ìfẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fi ránṣẹ́ sí tọ̀. Ṣé ẹ̀yin náà ti wá gbọ́ ohun tí àwọn ènìyàn ń gbépò yẹnu nípa ìyàwó Portable ìyẹn Portable olórin tàkasúfèé wa ṣe sì mọ̀ wípé àwọn ènìyàn máa ń sọ pé kò pa dandan kí gbajúmọ̀ kó fẹ́ ìyàwó kan. Eléyìí náà ni ó ta bá Portable ìyẹn olórin tàkasúfèé wa yìí tọ̀. Ní àkọ́kọ́ tá kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó òun náà ni Bẹ́wàjí ṣùgbọ́n ṣàdédé la rí tí ọmọbìnrin kan nínú agbo òṣèré tórúkọ rẹ̀ ń jẹ́ Àṣàbí Simple tó bímọ fún un láìpẹ́ yìí tó sì máa ń gbé ọ̀rọ̀ Portable sórí. Jẹ́ pé ó máa ń gbé ọ̀rọ̀ Portable sórí ẹ̀rọ ayélujára tí àwọn ènìyàn tiẹ̀ sì máa ń rò wípé tọ̀ a jẹ́ pé ìyàwó Portable gangan rèé o. Àwa rohun tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí òun náà ni pé Portable bí wọ́n ti pè sí òde àríyá kan ṣe sì mọ̀ wípé ìyàwó kékeré òun náà ló máa ń jẹ́ ààyò ọkọ tó sì jẹ́ pé ibi tí ọkọ bá ń lọ náà ni ìyàwó kékeré náà máa ń tẹ̀lé lọ ṣùgbọ́n kò má rí bẹ́ẹ̀ o. Nígbà tí wọ́n pe Portable sí òde àríyá kan o òun náà ni ó bá mú ìyáálé rẹ̀ ìyáálé ọmọbìnrin tá à ń sọ yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Bẹ́wàjí òun náà gangan ni àwọn méjèèjì ni wọ́n jọ lọ síbi òde àríyá yìí o. Eléyìí náà ló mọ̀ bọ́ sórí ẹ̀rọ ayélujára o òun náà ni gbogbo àwọn ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní fi Àṣàbí Simple kú yẹ̀yẹ́ o tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé tọ̀ ìyáálé rẹ̀ gan náà ni Portable mú lọ sí òde àríyá wípé òun ni ó máa ń gbé ọ̀rọ̀ Portable sórí wípé Portable kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì ń gbé ọ̀rọ̀ náà káàkiri bẹ́ẹ̀ náà ni wọ́n ń gba ọ̀rọ̀ náà bí ẹni gba ìgbà ọtí tọ̀. Eléyìí náà la rí tó bọ́ sórí ẹ̀rọ ayélujára sì rí lórí ẹ̀rọ ayélujára òun náà la ní ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé tọ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Portable kò nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tí à ń sọ̀rọ̀ ìyẹn ìyàwó rẹ̀ kékeré àbí ìyàwó rẹ̀ tí à ń sọ̀rọ̀ yìí ìyẹn ìyàwó rẹ̀ kékeré kan ló gbé ọ̀rọ̀ Portable sórí tọ̀. Ẹ rọra bá wa fi síbi abala àríwísí ohun tẹ́yin náà bá rí sọ sí tó. Àwọn àjọ EFCC wọ́n mà ti ránṣẹ́ pé Pasuma o àti Mercy Aigbe tẹ́ ò bá sì gbàgbé wípé tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin àwọn amòfin àwọn ènìyàn wọn ó tiẹ̀ tètè mọ̀ wípé bí kán tiẹ̀ máa rò wípé ṣé ẹni yìí ṣé ó ní ẹbọ lẹ́rù ni àbí nǹkan tí kò tọ́ tí ọ̀rọ̀ fi di wọn àjọ EFCC tí ọ̀rọ̀ fi di wípé wọ́n ránṣẹ́ wá péyàn tọ̀ àwọn ènìyàn ó tètè mọ̀ pé ṣé èsè wípé ẹni yìí ó lẹ́bọ lẹ́rù àbí ó ṣe nǹkan tí kò bá òfin mu. Ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o láàrin Pasuma Mercy Aigbe àti àwọn àjọ EFCC o. Wọ́n kàn ránṣẹ́ pè wọ́n láti wá ṣojú àwọn akẹgbẹ́ wọn tẹ́ ẹ̀ bá sì gbàgbé wípé Mercy Aigbe ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúmọ̀ ìyẹn gbajúgbajà òṣèré tí Pasuma náà tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn olórin Fuji. Ohun tí àwọn àjọ EFCC tí wọ́n ránṣẹ́ pè wọ́n pé kí wọ́n wá ṣe òun náà ni láti wá ṣe aṣojú àwọn ẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ bí wọ́n ṣe ń náwó wọ́n sì lè bá gbogbo wọn sọ̀rọ̀ náà ni
tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí dáadáa ní ọdún tó kọjá tí Aigbe tó ṣe ìyàwó fún ọmọ rẹ̀, ìyẹn tó sin ọmọ rẹ̀ lọ sí ilé ọkọ. Rántí dáadáa níbi ayẹyẹ yìí tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ná owó tí àwọn àjọ EFCC tí wọ́n sì ránṣẹ́ pé Bàbá Òjó nígbà náà wípé bí wọ́n ṣe ń náwó ní ayẹyẹ yìí wípé kò dára tó, pé ó yẹ kí wọ́n gbégbá sí àwọn ènìyàn níwájú ni kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ju owó síbẹ̀. Wọ́n sì sọ̀rọ̀ nígbà náà wípé kò lẹ́tọ̀ọ́, kò sì bá òfin mu bí wọ́n ti ń ṣe owó Nàìjíríà, pé ó yẹ kí wọ́n rọra gbégbá sí iwájú àwọn ènìyàn ni kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní ju owó síbẹ̀. Tọ́ eléyìí náà ni tí àwọn àjọ EFCC tí wọ́n ránṣẹ́ pé Pasuma àti Mercy Aigbe tí wọ́n ránṣẹ́ pé wọ́n láti wá ṣe. Tọ́ wá ṣe pé wọ́n ṣe ohun tí kò dáa o tàbí wọ́n tàpá sí òfin. Tó Fẹ́mi Adébáyọ̀ náà máa ṣe gudu méje yàyà mẹ́fà o látàrí ohun tí ó ṣe fún ọmọ rẹ̀, ìyẹn ọmọ rẹ̀ tí ìyẹn Aládùkẹ́ tó bí fún. Báyìí náà la ṣe rí tó balẹ̀ bàgẹ́ sí iléèwé ọmọ rẹ̀ yìí o. Kété tó débẹ̀ bẹ́ẹ̀ náà la rí tó fìfẹ́ hàn sí ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ náà la rí tó bẹ̀rẹ̀ sí ní bá ọmọ rẹ̀ ṣeré, tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ náà la rí tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn eré lóríṣiríṣi pẹ̀lú rẹ̀. Tọ́ fọ́nrán yìí bó ṣe bọ́ sórí ẹ̀rọ ayélujára, bẹ́ẹ̀ náà ni àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn akẹgbẹ́ rẹ̀ nínú agbo òṣèré, bẹ́ẹ̀ náà ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní rọ̀jò àdúrà lé Fẹ́mi Adébáyọ̀ lórí. Tọ́ bẹ̀rẹ̀ sí ní kọ síbi abala àríwísí pé tó ìwà dáadáa náà ni Fẹ́mi Adébáyọ̀ wù yìí o fún ìyàwó àti ọmọ rẹ̀ tó lọ wò ní ilé ìwé rẹ̀, ìyẹn ọmọ tí ìyẹn Aládùkẹ́ tí ó bí fún un. Sì gbàgbé wípé aáwọ̀ kan bẹ́ sílẹ̀ láàrin Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó rẹ̀ tí à ń sọ yìí, ṣùgbọ́n Fẹ́mi Adébáyọ̀ kò tiẹ̀ wo eléyìí o, níṣe ni ó lọ sí ilé ìwé ọmọ rẹ̀ tó sì lọ bẹ ọmọ rẹ̀ wò níbẹ̀. Tọ́ eléyìí náà la rí gbọ́ tani ká mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé. Pé tọ́ Fẹ́mi Adébáyọ̀ kò ta ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ nù. Manuela Adérọ́pò, ìyẹn ṣẹ́ríkì ti gbogbo Ẹ̀gbá pátápátá ló balẹ̀ bàgẹ́ sí ààfin Awùjalẹ̀. Bó ṣe débẹ̀ bẹ́ẹ̀ náà ni èèyàn bẹ̀rẹ̀ sí ní wò ó lọ́tùn lósì tó tiẹ̀ jẹ́ pé àwọn tí wọn ò tiẹ̀ mọ̀ rárá níṣe ni wọ́n wò pé tọ́ ọmọbìnrin awẹ́lẹ́wà tó mọ́ lóló yìí gan ló ti wá tó ṣe ọra bọ́ síta kúrò nínú mọ́tò rẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ń wò ó tí àwọn tó tiẹ̀ mọ̀ rí tí wọ́n tiẹ̀ ọra ń yẹ̀bà fún un tí wọ́n sì kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Tó tiẹ̀ tún jẹ́ pé àwọn míì ò tiẹ̀ lè gbójú kúrò lára rẹ̀ látàrí ẹwà rẹ̀. Náà làwọn èèyàn wá ń rò pé àti ẹ̀rí Wàsíù Àyìndé jẹ́ wípé ibi tí Wàsíù Àyìndé bá wà òun náà ni ẹ máa ti rí Emmanuela. Wípé tọ̀ ló wá ń ṣẹlẹ̀ gan táwọn èèyàn tiẹ̀ tún rí ọmọbìnrin kan ni wọ́n bá rò pé bóyá ìyàwó tí Wàsíù Àyìndé ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni, ṣùgbọ́n tọ̀ bí bàámi Wàsíù Àyìndé tó bá fẹ́ ìyàwó kan ẹ̀sẹ̀ ti rí tí ó ti máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí àwọn ènìyàn ó sì ti máa wò pé tọ̀ a jẹ́ wípé wo Wàsíù Àyìndé nìyí o níbi tó ti ń kì í tí ó ti máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni Wàsíù Àyìndé, tó bá jẹ́ pé lóòótọ́ ni ó fẹ́ yàwó kó tiẹ̀ ní gbé pamọ́ rárá, tẹ́ẹ̀tì ẹ̀ ti mọ̀ pé lóòótọ́ àti lódodo ó fẹ́ ìyàwó tí yóò ti bẹ̀rẹ̀ sí ní máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí àwọn ènìyàn ó tiẹ̀ ti mọ̀ pé tọ̀ ìyàwó bàámi Wàsíù Àyìndé náà ní, tó sì já sí wípé ìròyìn òfegè òun náà ni eléyìí tí àwọn ènìyàn ń sọ káàkiri. Tọ́ kò ní rí jù báyìí lọ lónìí o ẹ̀yin ènìyàn wa nílé.